ẹ kú lé o àwọn tèmi á ní ẹ káàbọ̀ ohun odídẹrẹ́ rèé láti ẹnu bàbá omi Abeere ọ̀nà wọn nírú wọn kì í ṣìnà o adífá fún ọjọ́ kan ìjọ̀kan ó gbéra ní agbègbè Kọ́stéènì wípé kí n gbàbẹ̀ dé CMS kí n wá tàtà pòpò dé Èkó hòtẹ́ẹ̀lì kí n sọ ṣẹ́ṣẹ́ dé Lìgálí Ayọ̀rìndé wọ́n ní kí n gbé ọ̀kadà láti Kọ́stéènì tí ń lọ sí ọ̀tọ̀ bíríìjì ìyẹn afárá ọ̀tọ̀ kí n wá rìn ṣúkẹ́ṣúkẹ́ síwájú títí wọn ó fi dé ìjọra ọlọ́pàá ọ̀gangan bíi tí wọn ó ti rí ọkọ̀ lélẹ̀ tí ń rí CMS mo gun ọ̀kadà lóòótọ́ bẹ́ẹ̀ ni mo dé ọ̀tọ̀ bíríìjì tí wọ́n ń wí bẹ́ẹ̀ ni mo ní kí n rìn síwájú òbí wọn ti sọ mò ń wo ibi tí mò ń rè lọ́kànkán o àmọ́ mo rí àwọn ènìyàn kan tí wọ́n rin ojú ọ̀nà àpá àlàáfíà lọ ńlèmí náà bá tẹ̀lé wọn wípé ká rìn ká pọ̀ yíyẹni àìsí mọ̀ wọ́n ti lè máa rin ibẹ̀ tipẹ́ o bẹ́ẹ̀ ni mo tajú kán mo rí ojú ọ̀nà tí wọ́n ń gbà lọ tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ pàǹtírí àti omi pẹ́sẹ́pẹ́sẹ́pẹ́sẹ́ bí èyí tí ó lè múni rì kí á ni mo yá adẹ̀yìn tí mo lọ gba apá ọ̀tún mi ṣé kó jí ó mọ̀ rí bí gbogbo ara lóògùn ẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi o mo rí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jáde sí iwájú lọ́gangan ibi tí èmi alára yọ sí gan ni bẹ́ẹ̀ la kọ́ wọ́n rí o tá a bá ara wa ní ìjọra ọlọ́pàá níbi tí kò wá ti wá wọ ọkọ̀ tó gbé kálukú lọ sí ibùdó wọn. Bí òpópónà ni ìgbésí ayé àwa ẹ̀dá rí gbogbo ala ní ojúsùn ibi ire à ń wò lọ́kànkán bí èmi àti àwọn ènìyàn yìí ṣe ń wo ìjọra ọlọ́pàá lọ́kànkán o gbogbo ẹ̀dá ní sáré kálàkálà ǹjẹ́ gbogbo wa là ń béèrè lọ́wọ́ orí bí mo ti ṣe béèrè ọ̀nà kí n tó gbéra kúrò ní Kọ́stéènì ǹjẹ́ kì í ṣe dáńdáwì olóko ògbówó là ń fi lé ayé wa ṣe ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí máa ṣe atọ́nà ayé wa wípé a béèrè ọ̀nà kì í ṣìnà ǹjẹ́ ọ̀nà tí àwọn kan ń tọ̀ ni ìwọ náà fẹ́ tọ̀ bí ṣé o mọ irú ìrìn tí wọ́n rìn kí wọ́n tó débi ó ti rí wọn gbogbo ẹ̀dá tí ń bá ti ń wo aago aláago ṣiṣẹ́ irú wọn kì í rí ọ̀nà lọ́bọ̀rọ̀ wọn ó kàn mọ́ parambuléètì ni bí ẹja inú kànga mú ipa tirẹ̀ orí ẹni làbá bẹ̀ ká fi òrìṣà sílẹ̀ ìgbà orí ń gbé ni ibo lò ṣáwà béèrè lọ́wọ́ orí kó wá fi lé Olúwa lọ́wọ́ wá wo bí ire yóò ti sàn ọ́ bọ̀ tí ìrìn àjò náà yóò sì yá ní kánkán Omisope Olaniyi Ọlárewájú ló kọ tèmi sí àwọn olólùfẹ́ bàbá omi ọmọ onífẹ̀ẹ́ Abeere ọmọ adáde owó rẹ mọ ẹ mọ wàá gbàgbé o láti kọ́mẹ̀ǹtì ẹ sọ̀bscribe ẹ fọ́lò kẹtún láìkì àwọn fọ́nrán yìí o yóò ṣàyè wa láǹfààní ẹ ṣeun o.